Hello. Ẹ̀yin èèyàn mi o. A kú wòyí, a kú dédé àsìkò yìí, a kú ojúmọ́, a kú ojúmọ́ mọ́, a kú ọ̀sán, a kú àárọ̀, a kú alẹ́, a kú ìyálẹ̀ta. Pẹ̀lú ibikíbi tẹ́ ti ń gbọ́ wa, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa. Wọ́n bá ní olórí Mariam, wọ́n ṣe ń gé lọ́wọ́ ló ń bò òrùka, wọ́n ń gé lọ́wọ́ ló ń bò òrùka. Wọ́n ló ṣe pabambarì ní group of àwọn women association ní Ifẹ̀, nílé Ifẹ̀. Wọ́n láwọn women yan pé bí olórí Mariam bó ṣe lọ kọ̀náì pẹ̀lú àwọn kan táwọn yẹn náà tán nífọ̀n díẹ̀ tán lè kanna níbẹ̀ tán mọ bí ibẹ̀ yẹn ṣe bí group yẹn ṣe stand sí, tán mọ bọ́n ṣe lè ṣe tán máa yọ tán máa fi sí tán máa ṣe gbogbo ẹ̀. Wọ́n láwọn yẹn náà lẹ́nu nínú mítìnì ni Mariam ló bá wọn tó kàn yọ orúkọ Naomi ń ṣe ìyàwó kábíyèsí, bá tẹ̀ jẹ́ ìyàwó kábíyèsí ó ti lọ ó tún ṣẹ̀ padà wá wíwá tó wá òun ni first wife because ó ti lọ. Báwo náà ṣe máa sọ pé òun ni first wife kábíyèsí? Wọ́n ṣàmọ́ bí gbogbo ẹ̀ ṣe rí. Wọ́n ní bó ṣe lọ bribe wọn nìyẹn, ó bribe àwọn kan nù wọn, àwọn oníjẹkújẹ, àwọn oníjẹgúdújẹrá tó mọ òtítọ́ tán ní sọ tó jẹ́ pé irọ́ ni wọ́n dìbò fún. Ó tàn wọ́n bó ṣe yọ orúkọ Naomi gẹ́gẹ́ bí ìyàwó kábíyèsí first wife, wọ́n fi Mariam sí gẹ́gẹ́ bí first wife Ọọ̀ni ni wọ́n wá wọ́n lẹ́nìkan ló wá ta Naomi lólobó lórí inú group of WhatsApp àdótùnú bẹ̀ tí wọ́n sọ pé nìkan ló jẹ́ ló kọ́kọ́ rí ló wá sọ fún Naomi ṣó rí nǹkan tó wà ní WhatsApp ní Naomi gan lóhun ti ẹ̀ tí kà ohun tí wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kábíyèsí Naomi ṣé kí Naomi máa ráyè gbogbo yàmọ̀ pé Naomi ó ti wà ju gbogbo yẹn lọ, ó ti wà occupied kó tó wọlé ṣé ti WhatsApp ló fẹ́ gbé sórí. Wọ́n ṣàní owó WhatsApp wọn rí bọ́n ṣe to orúkọ àwọn olórí láàfin, wọ́n rí pé wọ́n yọ orúkọ wọn. Ó ṣe lọ bá kábíyèsí kan tóun máa rí lẹ́lẹ́ ẹnìkan sọ pé kóun wo WhatsApp báyìí bó dẹ̀ ṣe rí lóòótọ́ ó dẹ̀ rí pé wọ́n yọ orúkọ Naomi kúrò gẹ́gẹ́ bí first wife, Mariam náà lọ fi sí gẹ́gẹ́ bí ìyàwó kábíyèsí. Wọ́n ti yọ orúkọ Naomi sẹ̀ wọ́n ní bí kábíyèsí ṣe ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ níjọ́ wo lè bẹ̀rẹ̀. Wọ́n ní kábíyèsí wá pé mítìnì sí ààfin ó ní kí òun fẹ́ rí gbogbo obìnrin báwọn obìnrin ṣe dé báyìí káṣà báyìí káwòd. Kí ló ń ṣẹlẹ̀ ní mítìnì àwọn gúrùpù àwọn obìnrin Ilé Ifẹ̀? Mo fẹ́ gbọ́ ní kò sí nǹkan. Báwo lẹ ṣe tó àwọn bóyá position lẹ fà àwọn ìyàwó kábíyèsí sí tó fi dé pé wọn ò fi orúkọ ìyàwó òun Mariam Naomi sínú gúrùpù obìnrin? Wọ́n ní àwọn kan ní pé Naomi wà ńbẹ̀, kí ló dẹ̀ lè tẹ yọ kí ló ṣe Naomi? Wọ́n láwọn kan wà máa wọ́n fi àwọn kan nìyẹn pé wọ́n rí. Wọ́n ní àwọn ọmọ bí kìíní yẹn ṣe jẹ́ àwọn wo ló lótù àwọn esco tó wà náà meeting. Wọ́n pè wọ́n báà ní ṣe jẹ́ tán yọ orúkọ Naomi kúrò. Wọ́n ní wọ́n ń wò pàkópàkó kò sẹ́ni tó lè confam kankan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní kábíyèsí ní bí ó ṣe ṣẹlẹ̀. Ẹ jẹ́ kó wọ́n mọ̀ nǹkan tó wà rántí orúkọ Naomi tán yọ kúrò. Naomi ni first wife Ilé Ifẹ̀ yìí, first wife òun ni queen Ilé Ifẹ̀, òun ni first wife òun. Lẹ́yìn Naomi kò sẹ́ni kankan. Ó yá àfira àwọn tó change kínní yẹn òun fẹ́ rí àwọn wo ló ṣe kínní tó wà ń bẹ̀. Wọ́n àti kábíyèsí fẹ́ kó máa dissolve gbogbo wọn pátá, òun nìkan lòun máa tún bẹ̀ yẹn ṣe. Wọ́n ní bí àwọn kan ṣe ní láyé
àwọn sẹ́sìkò ni wọ́n ikọ́ béèrè lọ́wọ́ wọn at the end of the day wọ́n yọjú wọn láwọn eléyìí wọ́n ní Mariam ló sọ fún àwọn pé kàn yọ Naomi. Olórí Naomi ò ń ṣe ìyàwó kábíyèsí torí náà olórí Naomi ti lọ lóòrùn pé wọ́n ṣàfáwọn lówó wọn gbà wọ́n ní kò bí àtẹ̀yìn àtowó tí Mariam fún yín àti Mariam wọn ò gbọdọ̀ rí Mariam nínú ẹgbẹ́ yìí mọ́. Òun ò dẹ̀ gbọ́ gẹ́gẹ́ bí ìyàwó ọba, òun ò dẹ̀ gbọ́ gbogbo ẹ̀yin tẹ́jẹ́sìkò òun yọ yín láti sìn lọ with immediate effect. wọ́n ní kábíyèsí yọ wọ́n lága náà parọ́ gbogbo àwọn obìnrin wọ́n pariwo àwọn tí kinní yẹn affect tó kàn àwọn yẹn ni kábíyèsí yọ. Wọ́n ní ẹ wá wo àkóbá ńlá tí Mariam àkóbá wọn. Wọ́n ní ẹsẹ̀ wọn wọ́lẹ̀ ojú tì wọ́n sunkún wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ pé Mariam ni òun ló sọ pé káwọn ṣe báyìí òun ló rẹ̀ ní káwọn yọ Naomi torí Naomi ti lọ, Naomi ò ṣe ìyàwó ọba, Naomi ò ṣe kinní kan náà kábíyèsí tójú yín bá fọ́ etí yín di pé Naomi ni queen ní Ilé Ifẹ̀. So mí pé Mariam ti ti yẹn pa ó ti fowó ẹ̀yìn àti Mariam ti fowó bá yín jẹ́ ó ti fowó bribe yín ẹ rò pé owó ló ń ṣe gbogbo nǹkan nítorí náà òun ò fẹ́ láti àsìkò yìí òun ò fẹ́ Mariam ní meeting ẹ yọ orúkọ Mariam kúrò ní ààfin nínú orúkọ àwọn obìnrin láàfin ní ẹgbẹ́ ìyàwó ọba ní Ifẹ̀ kẹ́dẹ̀ gbogbo ẹ̀yin tẹ́dẹ̀ wá bẹ́ẹ̀ òun dẹ̀ yọ orúkọ yín kúrò pé òun ò gbọ́dọ̀ tún rí yín pé ẹ̀ tún jẹ́ esco pé kán bẹ̀rẹ̀ sí ní yan àwọn esco míì ọdún mọ̀ tí wọ́n pátápátá finally bọ́n ṣe ní wíkáyọ̀sí ṣe wá ní yẹ́ẹ̀sì nǹkan tóun sọ lábẹ́gí wọ́n máa yan esco míì wọ́n dẹ̀ lé Naomi wọ́n lé Mariam Naomi bá wò Naomi lọ̀gá gbogbo wọ́n lé àwọn tí Mariam ti tàn pa tí Mariam tún kó bá wọ́n ròyìn bó ṣe hó lé àwọn pípù yẹn lórí o gẹ́gẹ́ bá ṣe gbọ́ wọ́n hó lé wọn lórí pé ìjẹkújẹ ìjà àjẹbánu òun ló bá yé yín jẹ báyìí pé wọn gbọ́dọ̀ rí àti Mariam àti ẹ̀yin tó rán níṣẹ́ àpà tẹ́dẹ̀ lọ jíṣẹ́ òpònú òun ò fẹ́ rí inú agbo àwọn obìnrin mọ́ nílé Ifẹ̀ kóòtù close o kéèsì close wọ́n ní that is the end of the discussion o ṣó dà bẹ́ẹ̀ kéèyàn wà láyé kó má ní tẹ́lọ́rùn kéèyàn wà láyé kó má fi rẹ̀ sípò àpò tó máa gbà á kéèyàn wà láyé kó jẹ́ pé aago aláago ló máa wò láti máa ṣiṣẹ́ ó dà bẹ́ẹ̀ wọ́n ní aláṣejù wẹ́rẹ́ ni ó tẹ̀ ẹ̀yin èèyàn mi wọ́n ní sáré gbé ìborin náà wá fún yín ẹ bá share ẹ bá like kẹ̀kẹ́ ẹ bá fi tó kù sí comment section subscription tẹ̀ ń ṣe ẹ ṣe ń bá mi subscribe owó tẹ fi ń tẹ̀yìn tẹ fi ń pin tẹ fi ń ṣe lóríṣiríṣi fún rere náà lọ́wọ́ náà máa gbé ṣe títí ayé rẹ̀ pẹ̀kun àmín ẹ ṣé gan ni ìbùkún rẹpẹtẹ àánú rẹpẹtẹ owó rẹpẹtẹ àlàáfíà rẹpẹtẹ yóò máa bá yín gbé o Jésù Olúwa wa àmín ẹ ṣé gan bẹ ṣe ń tẹ́tí sí wa báyìí.